àwọn èèyàn kan pè mí wọ́n ní bàbá ẹ dákun sáwọn lè ráṣì jẹ téèyàn fi máa ń rí owó tó máa fi ń gbọ́ bùkátà. mo láṣìjẹ àṣìjẹ pọ̀, àṣìjẹ táṣìírí fi bò pọ̀ lóríṣiríṣi ni, èwo lẹ fẹ́. ẹ wò ó wù mí kí n yọ̀ǹda nǹkan fún yín láàárọ̀ yìí. ṣé rí ohun tó wà lọ́wọ́ mi ṣó mọ́ ìgbín rèé, ìgbín ni. ẹ lọ wá odidi ìgbín kan, ẹ wá lọ wá ewé tí wọ́n ń pè léwé oríjìn díẹ̀. ṣé o ti léwé oríjìn? ewé oríjìn rèé, ẹ já ewé oríjìn díẹ̀. ìwọ wọ̀n bí ìgbà téèyàn wọn ewédú. tó bá ti wọ ewé oríjìn bí ìgbà téèyàn wọn ewédú díẹ̀, ó yá ìwọ mú ewé oríjìn yìí, ìwọ kó sójú ọlọ, lọ pẹ̀lú ìyèré. ewé oríjìn yìí ò níye. ìgbà tẹ́ mọ̀ pé mí lérè pé ṣé 16 ni ṣé 21 ni, ewé oríjìn ò níye. ìyèré tó fẹ́ fi sí náà ò níye, kò sí yèrè. ewé oríjìn náà ò níye, kò ní kíkà. tó bá ti wọ ewé oríjìn díẹ̀, tó bá ti fẹ́, tó bá ti tẹ́ ọ lọ́rùn, wá ìyèré bí o bá ṣe máa ń jata sí, bẹ́ẹ̀ ni kí ìyèré yìí ṣe pọ̀ tó. wá lọ ewé oríjìn yìí pẹ̀lú ìyèré yìí lọ kó kúnná. tó bá ti lọ, tó bá ti kúnná, ìwọ kó sínú ìkòkò àsìjẹ. tó bá ti kó wọn sínú ìkòkò àsìjẹ ló bá parí. lọ pa ìgbín yìí. tó bá ti pa ìgbín yìí, fọ̀ dáadáa. tó bá ti fọ̀, o lè fi álọ́ọ̀mù fọ̀, àwọn mìíràn máa fi eérú fọ̀, álọ́ọ̀mù ló dáa jùlọ. álọ́ọ̀mù fọ̀ kó dá ṣáká. wọ́n á gé sọ́nà 16. ọ̀nà 16 ni wàá gé sí o. ewé ni mo sọ pé kò ló ń kà àti yèrè. ṣùgbọ́n tó bá fẹ́ ṣe ìgbín ló ń kà ń tiẹ̀ 16. ọ̀nà 16 ló máa gé sí lẹ́yìn tó bá ti yọ ìfun ẹ̀ àti ìdọ̀tí inú ẹ̀ dànù tán. wàá kó gbọ́ ẹ̀ sínú kòkò àsìjẹ, fepo sí, kó fi yọ̀ díẹ̀ sí. ọ̀sẹ̀ kó jiná. tó bá ti wá sí, tó bá ti jiná, ọmọ ẹ wá sọ sílẹ̀ lẹ́pẹ̀sẹ̀. ọ̀ su òṣùká fún ni. ìwọ su òṣùká kan tàbí kó wá bí nǹkan tí ìbá ṣe rin, o lè sọ sórí ẹ̀, o lè sọ sórí igi. ṣùgbọ́n ọmọ yìí sọ sílẹ̀ pẹ̀pẹ̀. tó bá ti wá tutù, ìwọ ṣàdúrà sí. tó bá ti ṣàdúrà sí, àsìjẹ yìí kó fi yòókù lẹ̀ f'Ẹlẹ́dùmarè. lágbára lọ́wọ́ Ọlọ́run, ó dá mi lójú pé nọ́mbà tí mo fẹ́ fún ọ yìí, wàá pe nọ́mbà yìí, wàá fi ṣàdúrà fún wa ni. nọ́mbà wo ni? pe nọ́mbà wa 090 65 63 6184 090 65 63 6184. ìlú Òṣogbo la wà. ọ̀fẹ́ wá dákun máa bọ̀ ìlú Òṣogbo la wà. tó bá ti dóṣogbo, Ọlọ́run lọ sọ́kẹ́lẹ̀. tó bá ti dé ìlú tó ń pè lọ́kẹ́lẹ̀, ọ ní jọ́ṣà àkọ́kọ́ nílùú ọ̀kẹ́lẹ̀ lọ ti fẹ́ sọ̀kalẹ̀. ìwọ sọ̀kalẹ̀ ní jọ́ṣà àkọ́kọ́ tó lọ sílùú ọ̀kẹ́lẹ̀. tó bá ti sọ̀kalẹ̀ ní jọ́ṣà yìí, àwọn ọlọ́kadà ń bẹ́ẹ̀. ìwọ sọ fún ẹ pé iléeṣẹ́ The FM Herbal Ventures tó wà ní títì lẹ́gbẹ̀ẹ́ òdì kejì ń lọ. ọ̀ ti rí signboard iléeṣẹ́ The FM Herbal Ventures, ó kọjú sí àwọn tó ń tèso ń bẹ̀. tó bá ti rí àwọn tó ń tèso yẹn, wọ́n ń ta watermelon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìwọ rénà sí bí ọ̀dà sí rénà sí òdì kejì títì. ọwọ́ àmọ́ ọ̀tọ̀ iléeṣẹ́, ọmọ ọ̀tọ̀ signpost yìí bọ̀, ọmọ rí signboard tó mọ ṣàtọ́nà rẹ sí iléeṣẹ́ The FM Herbal Ventures. tó bá ti dé iléeṣẹ́ The FM Herbal Ventures, mo wà dáná ilé wọn, ọ̀ ti rí àmì pé ibi tó ń lọ rèé. láṣẹ Elédùmarè, ire kò ní jìnnà sí gbogbo wa.